orílẹ̀ kàtẹ́ wa akẹ́kẹ́ sí ti mú àwọn ohun tuntun èyí ọdún àbúrò àkàkà lọ́wọ́ bá jẹ́ gbogbo owó bá bá fi ránṣẹ́ lẹ́nu yìí yóò bí ìfúnpọ̀ wà lọ́wọ́ ọjà wa tó sì lè àkàkà bí iye tó ń bọ̀ àpò òṣùwọ̀n ọ̀pọ̀ kílẹ̀ bí ọ̀pọ̀ ìlọ́wọ́. Ọba wà ní ilé láàárọ̀ ẹ̀kọ́ àtòrí. Nígbà ní àríkàtì ọtí ẹgbẹ́ ló kún un tọ́jú oúnjẹ ọ̀hún ààrẹ. Àbíkẹ́kẹ́ orí àti ilẹ̀ àbíkẹ́. Àbíkẹ́ àbíkẹ́ àbíkẹ́. I
Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.